Ẹ̀yin ará mi ẹ bá mi ká lọ, àṣírí ọjọ́ ìbí Solution TV ló ń sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mi ẹ bá mi ká lọ, ẹ bá mi share tó bá ti dọ́dọ̀ yín. Mo fẹ́ yọ̀ǹda àṣírí yìí lẹ̀. Àṣírí orúkọ Ọlọ́run yìí mo fẹ́ yọ̀ǹda rẹ̀ lẹ̀. Mo fẹ́ yọ̀ǹda rẹ̀ kalẹ̀ fún ẹni tó bá lè ṣe, tó bá lè ṣe. Ó dáa púpọ̀ gidi gan. Àyà kan nínú àyà Al-Qur'an ni. Nínú Suratu Yasin, àyà number 9. Àyà number 9. Kí ni a máa ń lò fún? A máa ń lò fún ibi tí wọ́n bá ti ń jà, ibi tí ariwo bá ti ń ṣẹlẹ̀, tí violence bá ti pọ̀ ń bẹ̀, tán ní àwọn èèyàn ráyè kọjá o, wàhálà ń ṣẹlẹ̀ ń bẹ̀ o, àwọn èèyàn ráyè kọjá, àwọn èèyàn ọ̀rọ̀ náà lọ, kìnìkan dàrú, kìnìkan dàrú o. A máa ń lò ń bẹ̀. A máa ń lò fún ẹni tó bá fẹ́ lọ gba contract, tó bá fẹ́ lọ gba contract pé òun fẹ́ kí iṣẹ́ yìí ó bọ́ mọ́ òun lọ, òun ò fẹ́ kó bọ́ mọ́ òun lọ, òun ló fẹ́ win ní iṣẹ́ yìí, òun ló fẹ́ win ní contract yìí, a máa ń lò fún. A sì máa ń lò fún ibi tí wọ́n bá ti sọ wípé o gbọ́dọ̀ wá bí níṣẹ́ tó bá rí ẹ pa ẹ sá bóyá ọkọ àti ìyàwó jà, tí àwọn family ìyàwó wá ń bínú pé a gbọ́dọ̀ rí ọ̀dà alágbájá bí a gbọ́dọ̀ tẹ́ bá rí wọn nílé, a bá rí wọn lé wọn gbọ́dọ̀ wá o, tíjà yẹn ti lágbára gidi gan. Àbí wọ́n wá sọ wípé ìsáfẹ́ fojú kan níṣẹ́, ìfẹ́ fojú kan níṣẹ́, ìfẹ́ rí ọmọ nínú ayé mi kìnìkan. Bá mi sa àyà yìí tó bá ti fẹ́ lọ síbẹ̀. Bá mi sa àyà yìí tó bá ti fẹ́ lọ síbẹ̀. Ó sọ Bismillahirrahmanirrahim. Ó ṣe nígbà méje. Bismillahirrahmanirrahim, Bismillahirrahmanirrahim, Bismillahirrahmanirrahim. Ó ṣe nígbà méje. Kò ní ìdí àlùwàlá. Emergency ni, tó bá jẹ́ pé emergency ló fẹ́ lò fún. Emergency náà ló sáré sàpápàpà. Àbó bá rí nǹkan òjijì lọ́ọ̀kan, táwọn tí Yorùbá máa ń pè ní, tí Yorùbá máa ń lò fún ni wọ́n á sọ wípé ọ̀wọ̀. Ọba tó lò fún Ànábì wa Muhammad níjọ́ kìnìún àná á lò fún wọn náà. Bá mi share, nọ́mbà mi ò yí padà 07033449598. Wájà alina Bismillahirrahmanirrahim méje. Wájà alina min bayni aydihi saddan wa min khalfihi saddan fa'aghsayna fahum la yubsiruna. Àyà number 9. Suratu Yasin ó ní wájà alina min bayni aydihi saddan wa min khalfihi saddan fa'aghsayna fahum la yubsiruna. Ó sà nígbà méje. Tó bá sì rọ̀ Ọlọ́run ó lè sà ní mọ́kànlá, tó bá wù ọ́ ó lè sà nígbà yìí tó bá bá lẹ́nu rẹ̀. Sá kó wá kọjá níbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run, àbí kó máa wí tó fi kọjá níbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run àtàtìlẹ́yìn Ànábì. Kí wọ́n máa ju àga, kí wọ́n máa ju nǹkan, kí wọ́n máa láburú kan ṣẹlẹ̀ níbẹ̀, àbí kí wọ́n máa lé contract kan, kí wọ́n máa sọ pé wọn ò ní fún yẹn, wọn ò ní ṣe kinní kan, wọn ò ní ṣe kinní kan. Wọn ó yọ̀ǹda rẹ̀ fún yọ̀ tán yányán. Ọ̀gbọ́, wọn ó yọ̀ǹda rẹ̀. Kódà kí èèyàn ti máa bínú sí ọ tipẹ́tipẹ́ tó wá rí ọ báyìí fún rẹ̀ ní ó bẹ̀rẹ̀ sí ní change ohun rẹ̀ pé kinní kan. Kódà kó wà láàrin ọ̀tá tó pọ̀ pé bó ló ṣe yọ, àbí káwọn kan ti pín ọ̀rọ̀ kan ti pé ká dáná rọ́kan lé ọ lórí pé kò lè bọ́ bẹ̀ tí kan ti hun ète kalẹ̀ fún yàn. Ìwọ kan sàkó tó wà àárín wọn ni pẹ̀lú ògo Ọlọ́run. Gbogbo wọn lè ro wọn dàrú, wọn bẹ̀rẹ̀ sí ní máa jẹ́wọ́ fún wájà alina min bayni aydihi saddan wa min khalfihi saddan fa'aghsayna fahum la yubsiruna. Dákun bá mi share tó bá ti ń dọ́dọ̀ rẹ̀, máa share. Nọ́mbà mi yí padà 07033449598.